èṣù ò ní ṣe wá, ọmọ ẹlòmíì ló máa ṣe. Kí èṣù má ṣàwá. Ibi tó ń bọ̀, ibi tó ti ń bọ̀ ni kó padà sí. Ṣé ń gbọ́? Wọ́n léṣù ló lè ní. Èṣù ò ní ṣàwásẹ̀. Igbó ìgbàlẹ̀ láwa yìí, níbi tí wọ́n ti fẹ́ mú eégún èṣù jáde. Nǹkan ṣẹlẹ̀. Eégún èṣù láàlú ògiri òpó òun lẹ̀ ń wò yìí. Ìlú Baláwa tá à ń ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́. Inú ẹ̀rí kùn jó ewu. Ohun tí ọmọ bá lọ́wọ́ bàbá kì í wọ́n mọ̀. Òun àbá òun là ń ṣe. Kò ní hun wá. Ohun wa ni kò ní hun wá. Ṣé ẹni pé ó jura wọn lọ? Ògiri òkò, onílé oríta, èṣù láàlú, òbẹ́lẹ́kún sẹ́kún, kẹ́rù òbẹ́lẹ́kún, ẹlẹ́kún sẹ́kún, láàró yẹn ń sàjẹ́, onímí ṣumí, láàró yẹn ń ṣùfún. Èṣù ọ̀dàrà, oríta ìná àládé yìí. Ó ń kọsẹ̀ lójú èṣù ti ìlú Ibà. Láàlú onílé oríta, ilé ẹ̀ ló ti kọsẹ̀. Ẹ̀rí pé oríta náà kọ́lé ẹ̀ sí. Ẹ̀rí wọ́n ti pa adìyẹ fún un. Adìyẹ yẹn kì í ṣẹyọ kan. Ọ̀nà kan sí báyìí ó gbẹ̀mí mi bẹ́ẹ̀.
eégún èṣù láàlú òun ló ti wọ ààfin wa tó ń forí balẹ̀ fọ́ba yìí àníréṣù ṣùgbọ́n eégún èṣù òun ló ń kí kábíyèsí Oníbà Ẹkùn yìí. ìlú Ìbà làwà tá a ti ń ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ fáfàní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa máa bá a subscribe sórí YouTube channel wa Lutas TVC kẹ́ máa rí gbogbo ìṣẹ̀ṣe báyìí wò lóníranran ìlú lóríṣiríṣi kò dáa jogúnbá kò ní bàjẹ́ bákan náà kò ní parẹ́ nílé iṣẹ́ tiwa ṣe wà ṣé máa bá a ṣíà kẹ́ máa láìkí ẹ̀. kábíyèsí Oníbà àwọn ló ná fún eégún èṣù yìí. tẹ́ bá wo eégún yìí bó ṣe rí àtàwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó tó ká gbà pé ìṣẹ̀ṣe làgbà. ṣé ẹ̀mọ́yá adìẹ tó ti pa fẹ́ṣù lénìí ṣe rí bó ṣe ń lọ ẹ rí ẹ rí pé òkun àbí ṣéènì wọ́n so mọ́ èṣù wọ́n fi ń wọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ ẹ má jẹ́ sọ kejì. àwọn ṣẹ̀dún sàn ẹ́ fún yàn wọ́n ní kó yàgò fẹ́ṣù ìwọ lè dúró dèṣù tó bá lẹ́mìí ẹ̀. ó ń sà tẹ̀lú ó ń sà Oníbà àkú ọdún o bákan náà Ajagunna
tí oníbà ẹkùn àkú ọdún akúyèdún gbogbo ẹ̀yin lórí mo kí o gbogbo baálẹ̀ gbogbo olóyè oníbà ẹkùn gbogbo yín la kí o àti ṣọdún yìí àṣẹ mi agbára Elédùmarè. Èṣù láàlú òkìrì òkò òun ló ti kán sílùú lẹ́yìn tó kúrò láàfin ọba yìí òun lẹ́rìí tí wọ́n ń sà yìí onílé oríta. Èṣù láàlú onílé oríta òun ló wọ̀lú nílùú bàbá yìí kò sí létí òde bẹ́ẹ̀ ni wọ́n ń pa wọ́n ń fún lówó lọ́nkí lọ́ngẹ̀. Èṣù láàlú ló ń wúre èèyàn ní ẹ máa ṣàṣẹ. Mo sọ̀rọ̀ kan nígbà tí ò pẹ́ nípa eégún òkìrì òkò yìí Èṣù láàlú pẹ̀lú adìẹ ṣẹ́wọ̀.
dàbọ̀ èṣù àwọn ọmọ lẹ́yìn èṣù lẹ́wọ̀n nígbà ṣùgbọ́n ọ̀gbẹ́ni ìgbọ́n ó dàbọ̀ èṣù owó ńláńlá ló ń san. èṣù láàlú òkiri èkó ló sì ń ṣeré lọ́wọ́lọ́wọ́ onílé oríta òbẹ́lẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún òbónímí ṣumí kẹrù òbónímí onímí ṣumí láróyè ń sùn fún lẹ́yìn tí ìyálóde àti àwọn èèyàn kan ti náwó fún ó tún ṣì wà láàrin ìlú níbi tó ti ń kọsẹ̀ oníbà ikú kì í pòfo àrùn kì í ṣe lẹ́lẹ̀ ikú ọdún yìí kì í ṣe tiyín àrùn ọdún yìí kì í ṣe tiyín ó di ilé ọ̀tá ó di ilé òdì ẹni bá lé ẹ má ṣe ní òníra ìṣe tiẹ̀ oníbà ẹkùn akọ́lédọ̀yẹ́ ọ̀pẹ́ pọ̀ níbà wọ́n ṣe pé ní ìyẹ́kú ilé epo kábíyèsí ẹ ti ṣọdún ọdún yìí ẹ tún ṣẹ̀mí lówó lọ́mọ láìkú láìrùn bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ aláṣẹ àtàpàṣẹ iléeṣẹ́ wa Lotus Films and Records International tí mo wúre fọ́ba màá tún tọdún tó ń bọ̀ ní báyìí a fẹ́ máa fèyí ṣe lọ títí dìjọ́ Sunday on the 25 tá a máa ṣe àṣekágbá ìṣẹ̀ṣe nílùú bá eré o.